ẹjọ́ ìlà mi lọ́yẹ̀ o mo fẹ́ kẹ́ là mí lọ́yẹ̀ ṣé ká sọ wípé àwọn ará ìlú Peter Obi wọ́n gbàbọ̀dé fún ni àbí kí ló ń ṣẹlẹ̀? Bàbá wa Tinubu lẹ̀ ń wò yìí tí wọ́n fi jẹ oyè jagunjagun nílùú Peter Obi. Tẹ́tù oyè yẹn jagunjagun ni oyè ogun ni bí ká ní wọ́n fi yàn jẹ akọgun nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ló ṣe rí nílùú Peter Obi. So àwọn kan sọ wípé wọ́n ṣòṣèlú fún bàbá Tinubu ni, àwọn kan sọ pé àwọn ará ìlú Peter Obi wọn sí lẹ́yìn ẹni. Ẹ gbọ́ kí lẹ̀yin rí sí, kí lẹ̀yin rí sí. Ṣé ká sọ wípé àwọn ará ìlú Peter Obi ní Anambra, ṣé ká sọ wípé wọ́n fẹ́ràn bàbá Tinubu ju ọmọ wọn lọ ni, àbí ká sọ wípé wọ́n fẹ́ràn, àbí ká sọ wípé wọ́n kàn lo òṣèlú yẹn fún bàbá Tinubu ni, àbí nǹkan tí wọ́n ṣe àbí nǹkan tó normal ni? Torí ọ̀pọ̀lọpọ̀ èrò làwọn èèyàn bẹ̀rẹ̀ fi hàn mọ́ nínú mo ní àwọn bàbá dáadáa náà sí platform yìí táwọn náà tí wọ́n máa là wá lọ́yẹ̀. ẹjọ́ kílẹ̀ rí sí so normal. This is Ademade, bye for now. Ade Omo Ade, advocate for the masses.